Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Ẹ kúlé lórí ìkànnì ìrírí ayé TV. A kú bí ojú ọjọ́ ṣe rí. Èyí ni àwọn ọjọ́ tó dára fún oníràwọ̀ kọ̀ọ̀kan láti máa ṣe sàárà àti àwọn ọjọ́ tó dára fún oníràwọ̀ kọ̀ọ̀kan láti máa bọ orí wọn. Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan láti dè wọ́n mọ́lẹ̀ lọ́jọ́ tèní. Ìrírí ayé TV àwa ni bàbá. Síwájú náà mo fẹ́ ká mọ̀ yìí pé orí bíbọ kò yọ ẹlẹ́sìn kankan sílẹ̀. Ọ̀nà tá a kàn ń gbà bọ orí yìí òun ló yàtọ̀. Torí orí ẹni nìṣẹ̀ṣe, orí ẹni làbá bọ ká tó bòrìṣà. Orí ní ń gbéni, orí ní ń lani, orí ní ń gbáláwo orí pàdé ẹni. Orí tèmi ò ní gbàbọ̀dè, orí tẹ̀yin náà tẹ̀ ń gbọ́ mi ò ní gbàbọ̀dè, orí àwọn ọmọ wa ò ní gbàbọ̀dè. Ẹ bá ń ṣàmì àdúrà. Síwájú náà ẹ jẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìràwọ̀ omi náà. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi, àwọn ọjọ́ wo ló dára kẹ́ ẹ máa ṣe sàárà? Àwọn ọjọ́ wo ló dára kẹ́ ẹ máa bọ orí yín? Ṣé ẹ ti wá tákàdá àti gègé kọ̀wé láti lè dè é sílẹ̀? Mò ń bọ̀ mi tí dè é. Ìrírí ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye. Àní gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi, ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ àwọn ọjọ́ tó yẹ kẹ́ ẹ máa bọrí yín àti ọjọ́ tó yẹ kẹ́ ẹ máa ṣe sàárà. Wọ́n ní gbogbo àwọn ẹni tí wọ́n bá ní ìràwọ̀ omi, ọjọ́ tó dára kí wọ́n máa ṣe sàárà òun náà ní ọjọ́ ajé, ìyẹn Monday. Ṣé lẹ́ǹdí ilẹ̀ máa ń pè lédè Faransé? Àwọn ọjọ́ lẹ́ǹdí yìí òun ló dára kí ẹ máa ṣe sàárà lóríṣiríṣi. Tẹ́ ẹ bá fẹ́ wá mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa fi ṣe àwọn sàárà yìí, ẹ lè pè mí sórí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Torí kò ní wù mí kí n sọ̀rọ̀ púpọ̀ jù lórí ètò yìí lọ́jọ́ tèní, kí n má bàa gba àkókò púpọ̀ lọ́wọ́ yín. Toró ní àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa fi ṣe sàárà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ omi. Àwọn ọjọ́ wo ló wá dára kẹ́ ẹ máa bọ orí yín? Wọ́n ló dára púpọ̀ fẹ́yìn ọmọ omi kẹ́ ẹ máa bọ orí yín ní àwọn ọjọ́bọ̀, ìyẹn Thursday. Ṣé jeudi ilẹ̀ máa ń pè bẹ́ẹ̀ lédè Faransé? Ọjọ́ yìí gangan òun ló dára kẹ́ ẹ máa bọ orí yín. Tẹ́ ẹ bá tún fẹ́ wá mọ̀ nípa àwọn nǹkan tẹ́ ẹ lè fi bọ orí yín yìí nílànà ẹ̀sìn tẹ́ ń ṣe, ẹ lè kàn sí mi lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Nọ́mbà mi òun lẹ̀ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyẹn kò mọ̀ jẹ́ tẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ omi. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ níràwọ̀ ọ̀nà, ẹ̀yin náà ẹ mú tákàdá àti gègé kọ̀wé láti di àwọn ọjọ́ tó yẹ kẹ́ máa ṣe sàárà sílẹ̀ àti àwọn ọjọ́ tó yẹ kẹ́ máa bọ orí yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn ná, mò ń padà bọ̀ fẹ́yìn tẹ́ ẹ níràwọ̀ ọ̀nà. Ìrírí ayé TV ìkànnì tiwantiwa. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà, wọ́n ló dára púpọ̀ kẹ́ ẹ máa ṣe sàárà ní àwọn ọjọ́ ẹtì, ìyẹn Friday. Ṣé vendredi ilẹ̀ máa ń pè bẹ́ẹ̀? Wọ́n tún máa ń pè ní ọjọ́ Jímọ̀. Ọjọ́ yìí gangan ló dára kẹ́ ẹ máa ṣe àwọn sàárà ọlọ́kanjọ̀kan gẹ́gẹ́ bí ìràwọ̀ yín ṣe jẹ́. Tẹ́yin náà bá fẹ́ mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa fi ṣe àwọn sàárà yìí, ẹ lè kàn sí mi lórí nọ́mbà mi, gbogbo rẹ̀ ní yànnàná fún yín. Àwọn ọjọ́ tó wá dára kẹ́ ẹ máa bọ orí yín, òun náà ní ọjọ́ ìṣẹ́gun, ìyẹn Tuesday. Ṣé màálù ilẹ̀ máa ń pè é? Àwọn ọjọ́ yìí gangan ló dára fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà láti máa bọ orí yín. Tẹ́yin náà bá fẹ́ mọ àwọn nǹkan tẹ́ ẹ lè fi bọ orí yín, ẹ lè pè mí sórí nọ́mbà yìí kan náà. Mo ṣetán láti yànnàná rẹ̀ fún yín. Ká ṣe ní pápápá, ẹ já bọ́ sórí ìràwọ̀ afẹ́fẹ́ nísìnyí. Mò ń bọ̀ mi tí dè. Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Gbogbo àwa náà tó ṣe ń pé à ń lo ìràwọ̀ afẹ́fẹ́, wọ́n ní ọjọ́ tó dára ká máa bọ orí wa òun náà ní ọjọ́ Saturday, ìyẹn ọjọ́ àbámẹ́ta. Ṣé Samedi ilẹ̀ máa ń pè lédè Faransé? Ọjọ́ ìgangan ló dára fún àwọn ẹni tí wọ́n ń lo ìràwọ̀ afẹ́fẹ́ láti máa bọ orí wọn. Bóyá ẹ̀yin náà bá fẹ́ mọ̀ nípa ohun tẹ́ ẹ lè fi bọ orí àti ìlànà tẹ́ ẹ lè gbà bọ orí yín tí ò ní tako ẹ̀sìn yín, ẹ kàn sí mi lórí nọ́mbà mi kan náà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Àwọn ọjọ́ tó wá dára fún oníràwọ̀ afẹ́fẹ́ yìí láti máa ṣe sàárà, òun náà ní àwọn ọjọ́bọ̀, ìyẹn Thursday. Ṣé jeudi ilẹ̀ máa ń pè bẹ́ẹ̀? Òun gangan ló dára fún oníràwọ̀ afẹ́fẹ́ láti máa ṣe àwọn sàárà ọlọ́kanjọ̀kan.
bóyá ẹ bá fẹ́ mọ àwọn nǹkan sàárà yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ afẹ́fẹ́ ẹ̀yin náà kàn sí mi lórí WhatsApp pẹ̀lú nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Ní báyìí ẹ wá jẹ́ ká kọjá sórí ìràwọ̀ erùpẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ erùpẹ̀ ẹ̀yin náà ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá dè mọ́lẹ̀ lọ́jọ́ tèní. Mò ń bọ̀ ìjẹ́ndókè lọ́hùn-ún. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Síwájú kí n tó sọ ti ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ erùpẹ̀ ẹni ẹ mọ́ gbàgbé a fẹ́ bẹ̀rẹ̀ ìtàn ajá àbálẹ̀ kan lórí ìkànnì yìí ní kòpẹ́kòpẹ́. Ìtàn yìí la pè ní ọmọdé nínú àjàalẹ̀. Kí ni ọmọdé wá dé nínú àjàalẹ̀? Báwo ló ṣe rìn gbà? Ṣé nínú àjàalẹ̀ ló lọ ṣọdẹ rẹ̀ ni? Ẹ gbọ́ náà àwọn òun ni wọ́n ní àjàalẹ̀ yìí. Kí ni wọ́n ń ṣe nínú àjàalẹ̀ yìí? Àwọn olówó wa ọgbọ́n ni wọ́n ń dá sí tí wọ́n fi ń ṣètùtù owó wọn. Gbogbo ẹ̀ lẹ́gbọ́n nínú ìtàn ajá àbálẹ̀ yìí tá a bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ lórí ìkànnì yìí. Ẹ kú ojú lọ́nà. Àní gbogbo ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ erùpẹ̀ àwọn ọjọ́ tó dára kẹ́ ẹ mọ bọ orí òun náà ni ọjọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ṣé dìmọ́ṣìlẹ̀ mọ́ ń pè é. Ọjọ́ ìgangan ló bá ìràwọ̀ yín mu láti mọ fi bọ orí yín. Tẹ́yin náà bá fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ fi bọ orí yìí àbí ẹ fẹ́ mọ̀nà tẹ́ gbé gbà tẹ́ fi bọ orí tí ò ní tako ẹ̀sìn yín ẹ lè kàn sí mi lórí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó yìí. Àwọn ọjọ́ tó wá dára fún yín tó yẹ kẹ́ ẹ mọ fi ṣe sàárà ọlọ́kanòjọ̀kan òun náà ní ọjọ́rú ìyẹn Wednesday ṣé mẹ́kìrìdì ilẹ̀ mọ́ ń pè bẹ́ẹ̀. Ọjọ́ ìgangan ló dára fún gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ láti mọ fi ṣe sàárà ọlọ́kanòjọ̀kan kí ìfàsẹ́yìn mọ́ bá dé bá yín. Tẹ́yin náà bá ti ṣe tán láti mọ̀ nípa àwọn nǹkan tẹ́ lè mọ fi ṣe àwọn sàárà yìí àti ọ̀nà tẹ́ gbà ṣe àwọn sàárà yìí ẹ lè pè mí sórí nọ́mbà mi náà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ìrírí ayé TV àwa ni bàbá. Ní báyìí gẹ́gẹ́ bá a ti mọ̀ àwọn ìràwọ̀ tó jẹ́ olórí ìràwọ̀ wọn ò ju mẹ́rin náà lọ. Mẹ́rẹ̀ẹ̀rin la sì ti mẹ́nu bà yìí. Ìràwọ̀ omi, ìràwọ̀ ọ̀nà, ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀. Mẹ́rẹ̀ẹ̀rin la ti mẹ́nu bà lórí ètò yìí. Ẹ̀yin náà ti mọ àwọn ọjọ́ tó yẹ kẹ́ ẹ mọ ṣe sàárà nísìnyí. Ẹ dákun ẹ mọ ṣe sàárà kẹ́ ẹ mọ bá rí ìfàsẹ́yìn kẹ́ ẹ bá lè mọ rọ́nà lọ. Ẹ dákun ẹ mọ bọ orí yín lóòrèkóòrè torí orí ní ń gbèní orí ní ń lànì orí ní ń gbáláwo eré pàdé ẹni orí làbá bọ ká forìṣà sílẹ̀ torí orí ẹni nìṣẹ̀ṣe. Ẹ jẹ́ á gbìyànjú ká mọ bọ orí wa kórí ẹni mọ́ bá takò wá kórí ẹni mọ́ bá gbàbọ̀dè. Orí tèmi ò ní gbàbọ̀dè tẹ̀yin náà ò ní gbàbọ̀dè ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí ayé TV àwa ni bàbá. Ẹ wò ó mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí kẹ́ ẹ sì tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ àǹfààní ọlọ́kanòjọ̀kan tá à ń rí lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àní ẹ wo bí funfun tó wà nísàlẹ̀ yìí tí wọ́n bá tún kọ sàbọ̀nì ìyẹn subscribe síbẹ̀ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀ báyìí ẹ rí i pé subscribe ìyẹn sàbọ̀nì ò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ náà lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí torí à ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín ẹ dákun ẹ fọwọ́ ọlá yín pa wá lára lórí ìkànnì yìí. Ẹ bá mi sọ̀rọ̀ sórí nọ́mbà mi tẹ́ ẹ ti ń wò látìgbà tá a ti bẹ̀rẹ̀. Èmi gangan ní dá yín lóhùn. Ẹ lè pè mí àbí kẹ́ ẹ sọ̀rọ̀ sí mi lórí WhatsApp àbí kẹ́ ẹ kọ̀wé fún mi lórí WhatsApp. Àmọ́ ẹ má kọ English fún mi o torí mi mọ English kọ mo kàn mọ́ kà ní o. Ẹ lè kọ Yorùbá fún mi àbí kẹ́ ẹ kọ Faransé fún mi lórí WhatsApp. Ẹ ṣeun púpọ̀. Ìrírí ayé TV àwa ni bàbá. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ̀ fẹ́lẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ̀ bọ̀ òun ní débà wò. Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀
mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tarùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde.